So I want Nicola ni gbogbo bíbá yìí for as long as. I'm telling you. Babe, yeah. But you know the first thing I would do, eh? Okay. I would have to like, you know my devour gbogbo bíbá yìí o. Gbogbo àwọn bí tí ìyálé mi ò kí ń fọwọ́ kàn. Gbogbo àwọn bí tí ìyálé mi ò kí ń fẹsẹ̀ bà. Wọ́n èmi á fọwọ́ kàn, máa fẹsẹ̀ sí, máa fìdí sí. As a matter of fact, máa gbé gbogbo ara mi sí. Oh God! Amina. Lẹ́nu ẹgbẹ́ lọ́wọ́. Jọ́jọ́ náà ṣé ìyá ẹ ti kú ni? Nǹkan tó sọ fún mi nígbó fẹ́ lọ rí ìyá ẹ, mo á wò pé ìtò fi dé báyìí ṣé ìyá ẹ ti wá kú ni àbí báwo? Bàbá ẹ ló máa kú. Ẹgbẹ́ lọ́wọ́, o gbé òbí wá sínú matrimonial home mi, everyone dey buy. Hello, wèrè tí wọ́n fọwọ́ parí ìdí bẹ́ẹ̀ tó jókòó lórí burúkú síbẹ̀. Tí yóò pèrè tó jókòó tẹ́lẹ̀ sọ pé èmi o, bọ́dì tèmi o, ṣọ́dá tó tiẹ̀ ni, kò mọ̀ pé fẹ́ẹ̀kì ni wọ́n ní, èmi ò ní jìnnà àti bọ́dì tèmi, mo ṣe wà dìde, kó bọ́dà mi lé. Dìde tógún. Dìde tìjà. Ayé ìgbẹ́ support! Èmi máa dùn ẹjọ́ ní èmi. Ṣe gbé Uber mi. Àdẹ̀sán látàárọ̀ ẹ̀ ṣe pátápátá. Ẹ ti wo Yorùbá film ṣeré. Yorùbá film yẹn ti yí yín lórí. Ǹdẹ̀ ẹlẹ́ máa ṣe ìmẹ̀ matrimonial home, ìmẹ̀ matrimonial bed. Ṣé tọ́lá ti hàn kí fọ́tò yín káàkiri lọ́ṣẹ̀ frame? Ẹ wo matrimonial home tẹ́ ń pariwo, mo ti di matrimonial. Matrimonial bed yín ìyá mi lè fún yín lóko, mo ti di matrimonial. Ṣé wá ní matrimonial husband ní? Mo ti di matrimonial òun náà. Baby, command me. Let's go inside. After you, my love. Let's go.